Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn Yajoyajo ni mo mú wá sétí ìgbọ́-yín láti ìkànnì Giga alára 14 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 14 oṣù yìí nílé-ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó pàṣẹ pé kí ọmọkùnrin tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára tó tún tú àṣírí àwọn ọ̀rọ̀ tí Bobrisky sọ síta, Martin Otten, tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man, gbé gbogbo àwọn ọ̀rọ̀ tó gbé jáde nípa agbẹjọ́rò ilé wa nì Fẹ́mi Fálànà àti ọmọ rẹ̀ Fọlárìn Fálànà kúrò lórí ayélujára ní kíákíá. Nínú ìdájọ́ tí onídàájọ́ Dáúdù gbé kalẹ̀ ló ti sọ pé àwọn olùpẹ̀jọ́ ìyẹn Fẹ́mi Fálànà àti Fọlárìn sọ pé olùjẹ́jọ́ mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí Bobrisky sọ kìí ṣe òtítọ́ rárá, pẹ̀lú pé ó mọ̀ pé irọ́ ni àwọn ọ̀rọ̀ náà, ó sì tún gbé jáde, èyí tí ó ti kó ìpalára àti ìbanilórúkọ jẹ́ fún àwọn mọ̀lẹ́bí náà. Wọ́n fi kún pé pẹ̀lú bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́ tó, Very Dark Man sì ń gbé sórí ayélujára, èyí tó ti di àtàgbà tí ọ̀pọ̀ èèyàn sì ń pín káàkiri bíi mọ̀sàsárà lórí ayélujára. Ilé-ẹjọ́ wá pàṣẹ pé kó gbé àwọn ọ̀rọ̀ náà kúrò lórí gbogbo orí ayélujára àti àwọn ibi tó ti pín ká dé. Bákan náà ni Dáúdù ní kí wọ́n mú ìwé tó pọn ní dandan fún un láti gbé àwọn ìgbésẹ̀ tí àwọn olùjẹ́jọ́ béèrè fún kó tó di pé yóò lẹ́tọ̀ọ́ láti péjọ́ tako ìbéèrè wọn lọ fún un tàbí agbẹjọ́rò rẹ̀ Ọ̀gbẹ́ni Dèjì Adéyanjú. Lára ohun tí Fálànà àtọmọ rẹ̀ ń béèrè fún ni pé kí ọmọkùnrin tó gbé ọ̀rọ̀ náà jáde gbé e kúrò lórí gbogbo orí ayélujára. Yàtọ̀ sí èyí, ó gbọ́dọ̀ tọrọ àforíjì lórí gbogbo ìkànnì ayélujára rẹ̀. Bákan náà ló tún gbọ́dọ̀ san mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà gẹ́gẹ́ bí owó ìbanilórúkọjẹ́. Adájọ́ tún fi kún pé wọ́n lè lọ lẹ ìwé náà tàbí kí wọ́n fún agbẹjọ́rò olùjẹ́jọ́ kó má bàa sọ pé òun kò rí tàbí gbọ́ nípa rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni ọkùnrin tí wọ́n pè ní Very Dark Man yìí gbé ìtàkùrọ̀sọ kan tó wáyé láàrin ọmọ jayéjayé tó máa ń múra bí obìnrin ní Idris Okoye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky jáde, níbi tó ti sọ pé òun fún àwọn òṣìṣẹ́ tó ń rí sí ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù EFCC àti àwọn ọ̀gá àgbà ẹ̀wọ̀n kan lórí ẹjọ́ ṣíṣe owó ilé wa báṣubàṣu àti ṣíṣe àgbòdẹ̀gbà fún àwọn kan láti máa bá wọn fi àsùnwọ̀n rẹ̀ gbé owó lọ síbòmíì lọ́wọ́ láti rí ẹjọ́ náà rí. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ ba ọmọ Fẹ́mi Fálànà pé òun pè é kí ó yá òun lówó. Bákan náà lòun béèrè ìrànlọ́wọ́ bí òun ṣe lè gba àforíjì ìjọba ìyẹn presidential pardon lọ́wọ́ rẹ̀ tó sì béèrè fún mílíọ̀nù 10 náírà. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àtàwọn míì tí Bobrisky sọ ló tẹ VDM lọ́wọ́ tó sì tú àṣírí náà síta, ṣùgbọ́n tí àgbà agbẹjọ́rò náà ní ó gbé ìgbésẹ̀ ọ̀hún láti ba orúkọ òun àtọmọ òun pẹ̀lú ìdílé òun jẹ́ ni. Èyí ló mú kí ó gbé ọmọkùnrin náà lọ sí ilé-ẹjọ́ tí kóòtù sì fọwọ́ sí pé kó gbé fọ́nrán náà kúrò ní orí ayélujára kó tiẹ̀ tó di pé ìgbẹ́jọ́ kankan máa wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá a subscribe sórí ìkànnì Giga alára 14 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Giga alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Giga alára. Ìkànnì Giga alára. Giga alára. Giga alára. Giga alára. Ìkànnì Giga alára 14 bàbá gbogbo.